Ẹ̀kálẹ́ lóyìí. Ẹ̀kálẹ́ ẹ̀yin ènìyàn wa. Mo kí wa níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. A kú dédé àsìkò yìí. Àwọn àfáà ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti gbé ìṣẹ́ wọn dé o. Ẹ̀yin ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí àfáà yìí ń sọ sí odidi ọba. Nígbà tí mo rí fọ́nrán èmi wá tí ń béèrè pé ṣé nílẹ̀ Yorùbá náà nírú eléyìí ti ń ṣẹlẹ̀? Kí ló dé tó jẹ́ Ògbómọ̀ṣọ́, àwọn Ọ̀yọ́, àwọn ìlú tó súnmọ́ Ìlọrin wọn làwọn nǹkan bí eléyìí ti ń ṣẹlẹ̀? Kò lè yà wá lẹ́nu náà. Ṣé a lè perú eléyìí báyìí ní Yorùbá? Ṣé ọmọ Yorùbá kan lè gbójú láyà kó máa sọ̀rọ̀ sọ́ba abélé? Àwọn ọ̀rọ̀ tó wà níbí pọ̀ o, kò ṣe má gbọ́ ni o. Àwọn ọ̀rọ̀ tó wà níbí kò ṣe má gbọ́ ni o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mélòó kan sẹ́yìn, bí ọ̀sẹ̀ kan àbọ̀, bàbá kábíyèsí, bàbá Gandhi Afọlábí Òrúmọgẹ̀gẹ̀ III, wọ́n fi ìwé kan ṣọwọ́ sí mi látààfin pé kí n lọ rọ́kúnná níbi oyè Máígún Ògbómọ̀ṣọ́ tí mo jẹ, tí bàbá wa olóògbé kan ló foríjì wọn, bàbá dáadáa ọba Jimoh Oyèwùmí Ajagungbadé III, tí wọ́n fi oyè dá mi lọ́lá níbi ọdún 5 sẹ́yìn. Wọ́n kọ àwọn nǹkan kan bẹ́ẹ̀, insubordination, wọ́n ṣe àwọn kan mọ̀ pé tí ò ní ìtumọ̀ rárá. Ṣùgbọ́n mo ronú sí dáadáa pé nǹkan dé òkun èwo ruru káwa ruru, ẹ jẹ́ ń ṣe sùúrù kí n tẹ̀ kọ́kọ́ wo tí bàbá ṣe yìí ná. Mo wá wò lọ sọ́tún, mo wò lọ sósì, mo rí pé kò sí kan míì tí ojú wọn ó ṣe ju pé wọ́n gbà pé àwa kan là ń sọ́pọ́tì la wà lẹ́yìn Grand Chief of Ògbómọ̀ṣọ́ land, Chief Imam Yunus Taliat Ailara the second. Nígbà tá a bá sì dé, bí wọ́n ṣe kọ́kọ́ dé gbàrà, inú èmi lù sí wọn pẹ̀lú àbáyé. Bí ẹ̀ ń bá wo kábíyèsí, ìdúró wọn, ìsọ̀rọ̀ sí wọn, wọ́n tún á gbé program kan jáde pé àwọn ní 25-year development plan fún Ògbómọ̀ṣọ́. Paríparí ẹ̀fẹ́ mi wá ni pé Amẹ́ríkà wọn ti ń bọ̀, Amẹ́ríkà làwọn náà sì dé, ká tó wálé ká tó máa ṣiṣẹ́ ìlú wa lọ yìí. Mo ní irú ẹni tèmi náà fẹ́ rè. Ìkíní, ẹni tèmi rí ọjọ́ gbọ́ àwọn ara wa ni bàbá yìí. Èkejì, ẹni tó ti jáde tó ti rí rírí àti gbégbọn ṣọlọ sí àwọn tẹ́mi ṣe ń gbà tí mo ti délẹ̀ yìí, ìrírí tí mo ti rí
ní àwọn ibi tí mo ti gbé ló ń kọ́ mi tí ọba wa tún jẹ́ tó tún rí bẹ́ẹ̀ náà tó náà nínú rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọmọ dáadáa tá gbédé. mo sọ fún kábíyèsí níjọ́ tá kọ́kọ́ èmi kan kọ́kọ́ pàdé mo ní kábíyèsí ó dùn nípa Amẹ́ríkà rẹ̀ ti ń bọ̀ o ibi tẹ́ ti wà làwọn náà ti dé ó kọdún kan tẹ́mi ó kó lẹ́yìn dé tí wọ́n sì mọ̀ pé sínú àwọn làwájẹ́ l'Amẹ́ríkà ọ̀hún so kò tẹ́nìkan lè wá sọ fún pa Amẹ́ríkà tá a wà gan fọ tá a ti lé kọjá ṣùgbọ́n tẹ́mi mọ̀ pa Amẹ́ríkà ni pé wọ́n máa ń wà open wọ́n máa ń kóyàn mọ́ra wọ́n lè ṣiṣẹ́ l'Amẹ́ríkà wọ́n kò sí nǹkan kan tí Amẹ́ríkà ò tó bá kọjú sí tí bókè bá ga tó lè Amẹ́ríkà sọ̀kalẹ̀ irú tá a fẹ́ nù ní lórí pèrè àwọn bàbá wa. àmọ́ kò pẹ́ tí kábíyèsí di Ṣọ̀ún láti kọ́ ń gbé àwọn ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó. àkọ́kọ́ ni pé níjọ́ kan wọ́n ní kí wọ́n lọ kí chief imam Dr. Yunus tọ́lẹ̀lá kan lọ fọ́rọ́kún náà pé àwọn ń ṣèwádìí lórí pé àwọn kan kọ̀wé láti ilé wọn pé mo èso ọmọ ilé ayé lára. làwọn ọ̀dọ́ mùsùlùmí náà bá jáde l'Ógbómọ̀ṣọ́ náà bá ń pariwo káàkiri náà ń gbé placard káàkiri náà ń sọ àwọn ọ̀rọ̀ tí sí ọba gan. Alhaji Monsur Èjì ló gbọ́rọ̀ yẹn lọ́wọ́ bá mi pé ẹ̀gbọ́n mi nǹkan mọ̀ ṣe l'Ógbómọ̀ṣọ́ báyìí àmọ́ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé àwa mùsùlùmí náà wà jẹ́ òkúta àdìgbòlò fún ọba tuntun yìí. ẹ̀yin mùsùlùmí náà ni pírọ́blẹ́mù ẹ̀yin ni pírọ́blẹ́mù níbi tí mùsùlùmí ti ń sọ pé àwọn ni bàbá ọba Ògbómọ̀ṣọ́ yìí náà ni ìmùsùlùmí ṣe bẹ́ẹ̀ náà lẹ́ ń sọ pé ẹ lè dọ̀bálẹ̀ fún ọba gàlẹ́gàlẹ́ yìí ti ń pọ̀ jù ọba ló láṣẹ ọba ló nílùú ọba ba lórí ohun gbogbo ni wọ́n sọ ọba ba lérí ohun gbogbo ni wọ́n sọ ọba lè yọ ṣebí ọba ló ń fi yín jẹ láti ilẹ̀ lọ wo ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ ààfin ọba ló ń fi yín jẹ ó lè yọ ẹ́ kúrò ńbẹ̀ at any time ó ba lórí ohun gbogbo ni. bá ní ọjà náà nùka iṣẹ́ di ṣíṣe náà abákan àgbààgbà yòókù Dr. Balógun ọ̀tọ̀ wọn bẹ́ẹ̀ lọ ẹja jókòó káforíkorí gbó láṣọ̀rọ̀ tí òfin ní di ogun mọ́ l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ àṣẹ̀dá ọba tuntun àrò pé kí ìlú ó tún fi dá sí kókó àwọn yẹn tiwa gan ni ó wà jẹ́ oníbàjẹ́ rẹ̀ abáṣe lọ bẹ àwọn yẹn abẹ wọn àrọ̀ wọn àwọn aṣọ alákòóso wọn abáwọn wọn sì gbà wọn ṣàlàyé pé kẹ́nìkan pé kí tọ́lé àtọ́lọ ọ̀rọ̀ kúnná kò ní wọ́rọ́gbọ́gbọ́ o àwa náà sì gbà bẹ́ẹ̀ àwọn bá kábíyèsí pé kábíyèsí ọ̀rọ̀ pé kí tí bàmọ́ lọ́rọ́ kúnná yìí kò ní túmọ̀ o kábíyèsí ọmọ tuntun lẹ́jẹ́ l'Ógbómọ̀ṣọ́ lọ́rẹ̀ lọ́tà ẹ má torí ẹnìkan rojọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kan fún yẹn wàá sọ ọ̀tá tiwọn dọ̀tá tiyín o nígbà tí wọ́n yan chief imam wọ́n bí wọn fámìlì wọn ọkùnrin yìí tó jẹ́ lórí àwọn tí ń dá ààfin tí máa fi ń yàn àwọn ọ̀rọ̀ ààyè ìmába àyàn má ìmì èmi rántí oyè ẹ̀ Pakoyi ló bí wọn ó lẹ́ẹ̀mẹ́ta ló ń bí wọn pé ẹ̀yin Alára family ṣáà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń du oyè chief imam yìí sọmọ yín ni wọ́n lọ́wọ́ àwọn ni wọ́n ẹ̀mẹ́ta ló ń béèrè wọ́n sì lọ́mọ àwọn ni wọ́n tí a bá mú kankan nu wọn ṣé kò ní ìdíjà wọ́n ní ò ní ìdíjà wọ́n wá ṣèlówó fún wọn. Dr. Yunus tọ́lé àtàlà ló wá gbapò kínní wọ́n ti kọ́ yàwó ní fámìlì wọn ó dà ló gbapò kínní bẹ̀ ó ń gba 92 ẹni tó tẹ̀lé gba 52 ẹni tó tẹ̀lé gba 27 sọ̀rọ̀ yẹn fojú ẹ̀ kì í ṣe pé ẹnìkan 92 ẹnìkan gba 90 tẹ́ pé wọ́n súnmọ́ra wọn ó nà wọ́n fífi ní. Gbogbo fáwọn olóṣù wa dáwọ́ jọ tí wọ́n máa sọ tí wọ́n ṣayẹyẹ tí wọ́n fi wọ́n kàn gbé tọ́lé àtọ́sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún Ajagunmadé ó sì blẹ̀sẹ̀ gbogbo bọ́ba ṣe máa blẹ̀sẹ̀ kan náà nù.
ẹ̀yin wá ní ẹ̀fẹ́ kì í sọ ọmọ ilé yín mọ́ torí pé tí wọ́n retí pé yóò mọ̀ sí fáwọn kò ṣe é ó kó ẹnu ó lè ní bá wọn jà àbá ní kábíyèsí ẹ jáwọ́ ńbẹ̀ o bí wọ́n bá ní kọ̀tà kan lọ court ẹ̀yin gan ò ní agbára tẹ́ ẹ fi lè yọ lábẹ́ òfin nàìjíríà ṣe jọ́ngú kékeré kan kan pàṣẹ tó wo muslim community ò lè yọ lórí pé ọmọ ọmọ nàbọ wọn kọ muslim community ò lè yọ ká ló ṣẹ̀ṣẹ̀ míì fún àwọn muslim community a lè pé torí ẹ̀sẹ̀ tó ṣe ayọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé ọmọ wa nàbọ wọn kọ gbogbo ni wọ́n wà tí wọ́n fi yàn ojú wọn fọ́ ni wọ́n sì bí wọ́n kún tó. ṣé ọba ló ń sọ pé ojú wọn fọ́ ni àbí mi ò rò bọ́ ọba o ṣé ọba lélẹ̀ ń bá wí ẹ rí pé wàhálà ti wà nílùú yìí àwọn mùsùlùmí wọ̀nyí àwọn ẹlẹ́sìn jàgídíjàgan wọ̀nyí ṣé gbọ́n nǹkan tó ń sọ lẹ́nu. wọ́n tó yàn so kábíyèsí ẹ mọ̀ dá sí kábíyèsí òjò wọn láwọn gbọ́ ni wọn ò mú lò kábíyèsí ní kó yé kí tọ́lẹ́àtò kọ́ lọ́rọ́ kan náà ọmọ àlè yìí ò sẹ́nítọ̀ ni o. káwọn ṣèwádìí wọ́n tẹ̀ pábánbárí ẹ̀ àsìkò náà tí yẹn wá ṣẹlẹ̀ yẹn ní high court Ògbómọ̀ṣọ́ high court náà ní kí àwọn kan náà corporation máa wọn ọba pé kò lẹ́tọ̀ọ́ sí oyè yìí láti joyè wọn á ní kí ọba ọgbọ́dọ̀ ẹjọ́ tí wọ́n dá ni pé ọba yìí ò gbọ́dọ̀ rẹ̀ lọ́ba ṣùgbọ́n lábẹ́ òfin Nàìjíríà àyè wà fún yẹn láti appeal olórúkọ ẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ appeal adájọ́ tó dájọ́ ń gbọ́dọ̀ fún yín láàyè kẹ́ lọ appeal tí ò bá fún yín láàyè ẹ kọ́kọ́ lọ mú òfin iṣẹ́ náà ẹ kọ́ sọ̀kà lórí àpèrè náà ẹ lọ máa appeal bẹ́ẹ̀ bá jẹ́ ń jọ wájú ẹ pàdé bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀jẹ̀ mọ́ náà nu ṣùgbọ́n wọ́n á bẹ adájọ́ àwọn yẹn bá bẹ adájọ́ pé kó dàpọ̀ ó jẹ́ kí ọba wà lórí ipò rẹ̀ kó máa lo kòrónà kó fún appeal tẹ́bí yẹn bá ti kó lórí ipò báwọn àti padà bẹ́ẹ̀ àmọ́ ilé àwọn ní kábíyèsí ebi wọ́n gbà yín láyè láti máa dó lórí ipò yín kẹ́ ẹ máa appeal ẹjọ́ náà wà lórí ipò rẹ̀ kẹ́ ẹ fi wọn ṣèwádìí tẹ́ bá ṣe káwọn yẹn ló fi lọ court bí court bá yọ bí wọn bá yọ wọn yọ náà nìyẹn. ẹ̀gbọ́n nǹkan tó ń sọ. kábíyèsí kọ́ láwọn gbọ́. ọ̀rọ̀ tó ń sọ wọ́n pàṣẹ fọba ọba sọ̀rọ̀ ìwọ́n ń sọ pé káwọn náà jókòó sórí kí ni irú ọ̀rọ̀ wo lélẹ̀ ọba sọ̀rọ̀ kò sẹ́ni tó ń yídà ọba padà ẹ máa ti bàlújẹ́ lẹ́yìn àfáwọn yìí. wọn ní rárá àwọn èyí tí wọ́n sọ ó dáhùn lójú pé tálẹ̀tì sọmọ ilé alára lóòótọ́ nínú ẹ̀sìn wa nínú Islam ò pé ọmọ ilé kankan ló gbọ́dọ̀ máa jẹ chief imam. Islam sọ ni pé ẹ ń bá nímọ̀ jù láàrin yín ní ìjọ yín nìkan yẹn chief imam. ṣùgbọ́n àti pé àṣà wa nu àmọ̀ tẹ̀lé àṣà wa lọ náà ni ẹ jẹ́ kí ọkùnrin ọ̀hún bá ṣe rẹ̀ lọ bí court bá wá yọ ẹjọ́ kù wọn ò gbà wọn á pa bá ń bá rí ẹ wọn ní kí wọn lọ tì mọ́ṣáláṣí pa ọkọ àwọn kan lọ́wọ́ àwọn kan wọn bá lọ tì mọ́ṣáláṣí lóòótọ́ nígbà tí a wọ àwọn ọmọ ọ̀dọ́ tí ó bá wọn fi díẹ̀ hàn wọn wọn fún àwọn ọlọ́pàá lọ ibi tó kún ti bẹ̀rẹ̀ nu. àwa tá a wá bá ọba tá a sọ pé ẹ máa ń rìnrìn àjò tẹ́fẹ́rìn yìí o tọ́bọ̀ ọ̀gbọ́ ọ ti dà sáwọ́ wà pé. ọkọ̀ tó ń sọ ọba fẹ́ rìnrìn àjò ẹni kọ́ba máa rìnrìn àjò kí gbọ́rọ̀ táwọn eléyìí ẹ gbọ́rọ̀ rọrùn lẹ́nu máa ìṣórí máa yí pé ṣá ìlú mà ti bàjẹ́ o ìlú mà ti bàjẹ́ o. tó kọ́ ọba wà lẹ́yìn tó lè sófin. ó mà ga o àwọn ilé tí wọ́n ti bàlújẹ́ gan-an ẹgbọ́n nǹkan tó ń sọ sọ́ba díẹ̀ lẹ sì gbọ́ o egungun lẹ rí màrìwò ń bọ̀ ibi tí ọ̀rọ̀ wà gan lẹ fẹ́ gbọ́. yẹn tó lè sófin àbàtà lọ́ba àwọn àwọ̀ ní sẹ́yìn o níta dọ̀ta àfin sínú wọ́n wá yan àwọn àkọ́kọ́ sọ́jú nínú wa Dr. Saka Balógun ọjọ́ ga wa Mọ̀súrù Jìdé èmi wọ́n gà pọ́ ta àfin ni wa. nítorí fa lọ́rọ̀ kúnná tẹ́lẹ̀ mi lọ́rọ̀ kúnná kí àwọn suspend mi àwọn nítorí fa yẹn nù èmi tẹ̀ wá rò dáadáa
pé mi ò tiẹ̀ fẹ́ rọ́kúnná ẹni tá a pè lọ́ba wa tó jẹ́ lídà wa tí ègbàmọ̀ràn tó gbé mọ̀nà ara rẹ̀ nìkan ní máa gbà ó nìkan ló gbọ́n tán lójú ara ẹ̀ eléyìí èmi ò fẹ́ bá ìfẹ́ ṣe lóyè lábẹ́rẹ́ mà bí n bá ṣe lóyè lábẹ́rẹ́ ìjà alámọ̀jà gbogbo gbà ìwúrẹ̀ kó fóyè mọ́ mo bun kọ́ máa mú ẹni báwo kó fi bẹ̀ mi ò jóye ibẹ̀ mọ́ oyè tí Ọlọ́run fún mi jẹ́ pọ̀ tẹ́tẹ́lẹ̀ sani àmì sẹ́nẹ́tọ̀ àbí fẹ́ẹ́ dìbò pé títí Ọlọ́run fi pé títán dé sẹ́nẹ́tọ̀ ọmọ pèmí láíláí once a senator you are a senator forever. Ayọ̀sọ́lá kan ń pè mí gómìnà wa kan ló náwó mi kúrò ní Ayọ̀sọ́lá ni ọ́ tó ní kankan mìíràn ìmọ̀ kọ́kọ́ dá gbogbo solar lighting wọ Nàìjíríà yìí Ògbómọ̀ṣọ́ ni o Ọ̀yọ́ state ni o anywhere èèyàn wọ́n lọ́mọ mi láyé gba àyàn máa lólùmọ̀ṣọ́ tó ọ̀nà ẹ̀gún èpè máa ẹ̀gún bàdàn èpè máa ẹ̀gún lájà àmọ́ oyè bàbá wa ni bàbá jẹ́ kò tí tó burú nù ẹ̀ oyè lu wa nu bàbá tó sì mí jẹ́ ó mọ rírì ipa tí mo ti kó nínú Ògbómọ̀ṣọ́ ló fi mí jẹ́ Olúwànà kábíyèsí ló wà tó gbéṣẹ̀ wọ́n fún mi joyè nìbàdàn kábíyèsí àìsàdú ọlọ́foríjì wọn wọ́n fi joyè oyè tí wọ́n máa mú sàtífíkẹ́tì ọba mi lé ni oyè tí mo ti jẹ́ kọ́gbọ́dọ̀ ní 10 àmì tó nífẹ̀ẹ́ tí wọ́n ń sí Ògbómọ̀ṣọ́ mo ṣe máa kọ sí ara aláìtú mo ti yọkó mi ò jẹ́ máa yíwọ̀n kankan mọ́ torí okùn ní oyè jẹun ló kìbolú ẹ̀ lọ́rùn àwọn kan tó gbọ́dọ̀ máa ṣe ìwà kan tó gbọ́dọ̀ wù sí ọba kẹ́nìkan ojú ti kó mbẹ́ bí ẹ̀ bá ṣe gbé wá ní ṣe gbé fún bí wọ́n gbé wá ń tútù àjọṣe ń tútù bí wọ́n gbé ń gbóná odidi yọba mi pẹ̀lú ògo Ọlọ́run ìtújú òsì mẹ́mọ̀ àwọn ní fọwọ́ ara wọn fà ibi tó wá dé nísìnyí pé kábíyèsí gbọ́dọ̀ kàwọ́ kú nínú àwọn wà tí wọ́n ń wù yìí ẹ̀ǹbẹ́lẹ́ranjà gbogbo ẹgbẹ́ nígun ní tí máa bẹ́ẹ̀ lù ẹ̀lẹ́fẹ́ dominate ẹ̀lẹ́fẹ́ máa sọ fún ẹ tí wọ́n jọ lóye wọn àwọn ọlọ́jà bàbá ọlọ́jà ìyá ọlọ́jà wá sí palace níjọ òde òní wọ́n ń holé wọn lórí olè tó pẹ́ inú yóò dùn sáwọn tó jẹ́ olórí wọn l'Ógbómọ̀ṣọ́ àwọn ẹlẹ́ran ẹ̀ ń bá wọn jà àwọn oní aláta ẹ̀ ń bá wọn jà nílùú ẹ̀kọ́ bá galọ ẹ̀kọ́ jẹ́ tí ó máa kó gbogbo wọn jọ bàbá gbogbo èèyàn kábíyèsí òwú wa bàbá yóò wá sí wa bàbá bí ó bá rí àrífín bẹ́ẹ̀ ó rí àrífín náà nù. àbọ̀ nípa Ògbómọ̀ṣọ́ ni mí through and through torí Ògbómọ̀ṣọ́ mo fi kúrò l'Amẹ́ríkà 31 years ago tí mo fi wà níjọ́ mo sì dé bí kó l'Ógbómọ̀ṣọ́ bí n bá lọ bí kan mọ̀ ń padà dédé wá sùn ni mo sì ní nǹkan tọ́pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tí ò gbọdọ̀ bàjẹ́ ìlú yìí gan gbọdọ̀ bàjẹ́ àwọn tí ò wá ní nǹkan kan tí wọ́n kàn dé tí wọ́n kàn rèé kí ní lórí kọ̀ wọ́n á rò pé àwọn jẹ́ nǹkan ìkàwé ni wọ́n jẹ́. mi ò bá kábíyèsí jà ètò ìsìnkú ni pé àpèrè Ṣọ̀ún àti ìlú yìí ṣe pàtàkì fún mi púpọ̀ torí àwọn tá à ń fi yangàn ni wọ́n yẹ ṣùgbọ́n àpèrè yàtọ̀ sí ẹni tí ń bẹ lórí ìjókòó àpèrè yàtọ̀ sí ẹni tí ń bẹ lórí ìjókòó àpèrè Ṣọ̀ún láàní ṣe láàmà gbé lárugẹ gbọ́dọ̀ láwọn fi lè gbé lárugẹ. ẹ̀yin lè wá fẹ́ máa pàṣẹ fún ẹ̀ tó wà bẹ́ẹ̀ nìkan bẹ lórí ìjókòó tí ẹ̀wọ̀n kan lẹ́sẹ̀ ìjókòó tí wọ́n ṣe dáadáa lánàá tá à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹnìkan níbi lórí àpèjọ fún mi joyè yìí bàbá ẹgbẹ́ náà kò béèrè $1 lọ́wọ́ mi iṣẹ́ ìlú tí mo ṣe ń lu yìí ni bàbá rí omi ọmọ yìí agbọ́dọ̀ dá lọ́la ẹ̀mẹ́ta wọn tóbi kí wájú bí ọ̀nà ọdún 4-5 ti pé ayọ̀ wá joyè kí n fẹ́ joyè Ọlọ́run ló ní kí n jẹ́ ńgbà tí mo jẹun oyè tí mo jẹ́ tá a jẹun ni bàbá jẹ́ fìyàn jẹ káyìn tẹ́yìn wá dé tẹ ní kí n lọ rọ́kúnná níbo wọ́n mú nǹkan ẹ̀ dáfẹ́ lọ fi ṣe kò jù bá ń lọ ẹ bá ní ìbéèrè á dá ìbéèrè yín. odidi ọba ló bá wí bẹ́ẹ̀ yẹn o. ṣé tó bá dọjọ́ wájú tí àwọn àtúnṣe kọ̀ọ̀kan bá wáyé ṣé tó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú bàbá tó jẹ́ kábíyèsí ọba Ghandi. kò sí tó dámọ̀sí ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ṣe erin tá à ń sọ ni pé
kódà kápẹ́ mi gbà pé dàbà àjàmọ́ mo máa jọ máa ṣe lọ mo máa lóye yín àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé kò lè kí rọrùn ó wà lóye ẹ̀yin ò lè kíná borí ilé lórúurú ilé rẹ kó lọ sùn. orí nǹkan tó ń ṣe òṣùtù ẹ. àwọn ìṣòro tí ó wà ọ̀rọ̀ rí ìgbé ayé wa ìhùwàsí wa báyìí ṣe kò yé bàbá. àwọn kan sì wà tí wọ́n gbọ́n gan yẹn wọn ò sì fẹ́ tó dáa fún bàbá yìí ni kò sì yé bàbá ò rí ọlọ́run jẹ́ kojú wọn tètè yà wọ́n tètè lajú sí àárín yẹn kí ló fẹ́ gbà nù kí n máa bá ọba jà kí n máa bá ọba ìlú mi jà àmọ́ tá a bá jọjọ́ kó alẹ́ níta alájọjọ́ kájọ sọ̀rọ̀ ṣùgbọ́n ìkíní wọn kọ́kọ́ fẹ́ mú tọkàn mi kó mbẹ́ ìyẹn kí ni pé òye tẹ́lẹ̀ ẹ kí lọ ọlọ́kùn náà mi ò fẹ́ mọ́ ẹ máa mú nǹkan ìrọ̀kùn kankan mọ́ fún yín wọ́n jọ́ kínjú ìnáwó nìkan jẹ́ kí náà tiẹ̀ pé àjẹgùn Máyégún kọ́ ààrẹ Máyégún ni mo kàn fi yan fẹ́ abẹ́rẹ́ bọ̀ mí lára ní bí o tẹ́ gé mo rí kó lọ ọjọ́ kó dá lọ́gbà ìkókó ààrẹ Máyégún tata ló mọ̀rú àwọn eléyìn ààrẹ Máyégún kó lọ jẹ Máyégún náà mọ kókó mo bùn kíni ìdí yẹyẹ àpẹẹrẹ ní ṣe gbẹ̀ngbẹ̀ kan ṣe àrèmọdé eré pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sẹ́rí tí ààyè bá kà ṣàtúnṣe gbọ́dọ̀ fi wáyé a mọ̀ síra wa ní nílé ayé bẹ́ẹ̀ ẹjọ́ mọ̀ yá ọkọ àtìyàwó ìjà ni ìjà lè wà àmọ́ tẹ́ ń gbẹ̀tà bá wa sọ̀sọ̀ yìí pọ̀ ẹni tó fàjà àgbọ́dọ̀ mú kó kàmúkọ́dé eléyìí o ìlera mi lè gbà ó eléyìí o mi ò ní lè gbà ó eléyìí o tí a bá rí yàn kì í dẹ́ ṣe fẹ́mi nìkan gbogbo àwọn tíjà kan yìí tí a bá ń rò pé táwọn ni wọ́n àwọn ìṣọ̀tà òdùmọ̀ gẹ́gẹ́ o à ń ṣọ̀tà wọn rárá ní táwọn rí àwọn ò rí o nílé ayé náà sì rí wáyàtọ̀ sọ̀tún dá wọn kéèyàn pọ́tà àfin ní Ṣàkàbálógun lógún ọ̀ṣọ́ yìí àwọn kéèyàn pọ́tà àfin ní Èjìdé àwọn wa lọ̀rọ̀ ọ̀rẹ́ àfin mo ṣe ní kí wọ́n kọ́ ní pé kọ́ lọ kọ́ àwọn tí wọ́n jọ rẹ̀ àfin kọ́ pọ́n jáde kọ́ kálukú àfin tó ṣe lù rí ìyẹn tó ń gbà síṣẹ́ wọn àwọn ìwọ̀n dáadáa wọ́n ṣiṣẹ́ débi kó wọ́n fẹ́yìn wọ́n débi ìfẹ̀yìntì wọn ò lè sọ pé èèyàn mẹ́wàá tá a gbà iṣẹ́ ló mọ̀ gbọ́sọ̀rẹ́ èyí wọ́n pa àwọn ìlọ̀rẹ́ àfin wọ́n fẹ́ tẹ àfin rí ni wọ́n fẹ́ gbọ́nsọ̀ máa ń lọ́ọ̀lẹ́ ni ọlọ́run jẹ́ àlọ́ lágbára ọlọ́run bí bàbá bá rí ìjọba ronú pé wàhálà tí wọ́n ṣàtúnṣe tí wọ́n sì tẹ́wọ́ àwọn náà yí padà bàbá yẹ ọmọ gbọ́nsọ̀ kankan kò gbé bírí kò bá wá ṣépọ̀ rí ìjọba náà ti ń fi rú àwọn bẹ́ẹ̀ joyè ìjọba gan lọ́ọ́ ká bú jùlọ oyè culture oyè grassroots oyè yìí ṣẹ̀rí bí àyẹ̀tò bá wáyé tí ó wà comprehensive gbogbo àwọn tí aláàbúra orí nǹkan tájọ ìtàbàṣẹ sọ á ṣe pé tí bàbá àtọwọ́ bá jà ọmọ ní ọ̀dọ́ ni ó dọ̀bálẹ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò bá jà àbúrò ni ó dọ̀bálẹ̀ bí mo ṣe làgbà tí mo ju ọba kábíyèsí lọ yìí torí pé ọba ni bàbá ló jẹ́ fún mi tá a bá padà ọ̀tọ̀rọ̀ bá yọ ń dọ̀bálẹ̀ pé kábíyèsí foríjì mi ẹ má bínú a máa fòye mọ́ torí yẹn fòye rárá mọ́ fòye mọ́ torí yẹn ebi ẹ̀kẹ́ kò mọ̀ ẹ̀ lọ́rùn ni fòye mọ́ a máa jọ máa gbèlú ni èmi sì fẹ́ kó lu ọ̀ṣọ́dá àwọn náà fẹ́ kọ́ mọ́ ọ̀ṣọ́dá kájọ máa kájú kọ́ máa ṣe ká má gbọ́nra wa àtàwọn yòókù tí wọ́n ń pè ní ọ̀tá àlùwọ̀ yìí èmi ọmọ ọ̀rọ̀ ìgbọ̀nsọ̀ ọ̀rọ̀ ìlú kan gbójú ẹ̀ tó ju Ṣàkàbálógun lọ pé ẹ̀ máa kábíyèsí gbọdọ̀ pé ẹ̀ lọ́rọ̀ ìgbọ̀nsọ̀ ju Ṣàkàbálógun lọ àbí Jìdé àbí Ragare àbí ṣé Babalọ́lá kó wọn á lọ́tọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀tá àlù ọ̀tá palace tani pé àwọn ní palace ọ̀hún. Oh my God. So àyè àtúnṣe wà bí a bá de ṣe ní comprehensive àtúnṣe tí a bá sì gbà láti yẹ ọ̀rọ̀ wò dáadáa kí wọ́n má limit ara wọn sáwọn àwọn kan àwọn tí wọ́n fẹ́ bà tiwọn jẹ́ tí wọ́n pè lọ́rẹ̀ẹ́ wọn kí wọ́n tẹ ìmọ̀lẹ́jà Ògbómọ̀ṣọ́ lẹ́yẹ káàkiri tí wọ́n lè fún wọn ní ìmọ̀ràn tó dáa tí wọ́n lè dá sí ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ dáadáa àwọn ni kí wọ́n máa bá ṣe pọ̀ ẹ ṣe.
mo rò bí láti fẹ́ ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ la ti ń gbọ́ látàárọ̀ lẹ́nu sẹ́nétọ̀ ni bàbá yìí, sẹ́nétọ̀ kí ni mo porúkọ wọn yẹn náà, sẹ́nétọ̀ ẹ jẹ́ kí n wá orúkọ wọn wá o, kí n má lọ pe orúkọ míì. Sẹ́nétọ̀ Adéṣeun, sẹ́nétọ̀ Adéṣeun òun lẹ̀ ń wò yẹn. Àwọn ló ń sọ̀rọ̀, ẹ wo àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu bàbá yìí sí odidi ọba ìlú. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ sí ọba ìlú. Ẹ gbọ́ gbólóhùn tó fi ń sọ̀rọ̀ sọ́ba. Ìjẹ́ èèyàn lè dánrú èyí wò láyé àtijọ́? Nǹkan tèmi máa ń sọ ní gbogbo ìgbà rèé o. Tí n bá ti rí àwọn èèyàn tó ń ṣe láńgbáláńgbá nínú ìlú sọ́ba, àwọn nǹkan tèmi máa ń refer sí òun ni ayé àtijọ́. Ìjẹ́ èèyàn lè dánrú eléyìí wò? Wọ́n á ti béèrè kán lọ gbé orí ẹ̀ wá ni. Gbogbo wa la mọ ìtàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Gbogbo wa la mọ ìtàn wọn yẹn. Àwọn ìlú alágbára ni nínú ìlú Ọ̀yọ́ yẹn. Ó di ọwọ́ Ṣèyí Mákindé o. Ṣé bẹ́ẹ̀ ṣe lajú sílẹ̀ ẹ máa wò ó ni? Ẹ máa wo àwọn àáfàá wọ̀nyí níran tí wọ́n á dàlú yẹn rú. Àwọn oníjàgídíjàgan wọ̀nyí, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wọ́n níran rèé? Àwọn àáfàá òsínwín, àáfàá oníjàgídíjàgan, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wọ́n rèé? Ohun tó ń lọ rèé o nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́. Ohun tó ń lọ rèé o. Ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látàárọ̀ yẹn. Ọba ń pàṣẹ nínú ààfin. A sọ pé igbákejì òòṣà lẹ́yìn Ọlọ́run ọba ló kàn. Bẹ́ẹ̀ ni. Ọba ń pàṣẹ, ẹ̀yin wá wà níbì kan ẹ̀ ń pàṣẹ tiyín. Ìwọ ń sọ fún ọba kọ́ba má rìnrìn àjò. Mo rántí ọ̀rọ̀ yìí lọ́dún tó kọjá. Ọba fẹ́ rìnrìn àjò, ẹ̀ ń pàṣẹ fọ́ba. Ọba ń pàṣẹ fún yín, ẹ̀ ń sọ pé ẹ̀yin pàṣẹ ti tiyín. Ibi tí a bára wa dé rèé o. Ibi tí a bára wa dé rèé o. Ibi tí a bára wa dé rèé o. Bá ṣe máa fomi lò rèé o. Bá ṣe máa fomi lò rèé o, ẹ̀yin ènìyàn wa. Báwo la ṣe fẹ́ wá sórí? Àfìgbà tí a bá rí àwọn ọba tí kò gba gbẹ̀rẹ́. Mi ò rò pé anybody lè dánrú eléyìí wò ní ìlú Ìbàdàn. Irú ọba tó wà ńbẹ̀ lénìí. Wọn ò lè fi irú àwa ọmọ kékeré wélè jọba ńbẹ̀ yẹn kélè ta félefèle. Wọ́n á na ṣégè sí ẹ lára. Ọba pàṣẹ kí wọ́n lọ ti mọ́ṣáláṣí. Ẹ̀yin ẹ wá rán àwọn jàgídíjàgan, àwọn àáfàá tí ṣòkòtò wọn kì í balẹ̀ kí wọ́n lọ attack wọn. Wọ́n ń pa ojú idà ọba. Ẹ̀ ń fọwọ́ ẹ fi ń gún ọba nímú pé kí lá ṣe. Ẹ̀ ń fọwọ́ ń pa idà ọba. Wọ́n ní aré ọba fín lọba ń pa. Nǹkan tẹ́ ẹ̀ ń gbìyànjú láti ṣe nìyẹn. Ẹni tó bá dẹ̀ ń wá ṣoṣo á rí ṣoṣo. Ìjọba Ọ̀yọ́ state, ẹ gbárùkù ti ọba Ghandi. Òun ló nílùú Ògbómọ̀ṣọ́ o. Orí àpèrè àwọn baba ńlá rẹ̀ ló wà. Ẹ gbárùkù tì, ojú ò gbọdọ̀ ti bàbá yẹn. Ẹ gbárùkù tì. Ẹ̀yin ará ìlú, ẹ gbárùkù tì. Ẹ má jẹ́ fẹ́ ẹ̀sìn, ẹ má jẹ́ káwọn àáfàá òsínwín, àáfàá rádaràda wọ̀nyí, ẹ má jẹ́ kí wọ́n bàlú yẹn jẹ́ o. Mo wí tèmi náà o. Mi ń ṣọmọ Ọ̀yọ́ state, ṣùgbọ́n ọmọ ilẹ̀ Yorùbá ni mí. Ohun tó bá ti dé, ohun tó bá bórí, ó bómú. Bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín ni, olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV show. A ní jù báyìí lọ.